Welcome to Culture Africa TV. Ifá ti já gbangba, ojú àwọn èèyàn ti là, ṣó ti yé tẹ́lẹ̀ ń ṣe ni ó dàbí bíi kí wọ́n mú kọ́ ní ojú ọ̀run dúdú tẹ́lẹ̀ ọ̀yẹ̀ tí wọ́n ń là sí anybody tí mọ̀ wípé ìṣẹ̀ṣe wà, ìṣẹ̀ṣe ń bẹ nínú ìdílé tòun àti tèmi, kò síbi tí ò sí ìṣẹ̀ṣe, ṣó ti yé, kò síbi tí ò sí, kò sẹ́yìn kankan tó wà ní ayé tí ò ní ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe tàbí òrìṣà tí wọ́n ń bọ nílé wọn, ṣó ti yé. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá fi búrẹ́dì fẹ̀rẹ̀ tó wá fi kó wa lómi ọbẹ̀ ní ilẹ̀ Yorùbá, òun ló jẹ́ kí gbogbo ẹ̀rí bẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, a dúpẹ́ lọ́wọ́ Ifá, kí Elédùmarè má bà nǹkan wa jẹ́. Ifá tó sọ̀rọ̀ nípa ẹ̀, òun ló sọ wípé ó ní nǹkan tẹni ẹlẹ́ni kì í wù wọ́n, ó ní nǹkan tiwa kì í wù wá, tẹni ẹlẹ́ni ní jọ wọ́n lójú. Adéfá fún wọ̀ tí ń ṣalábàárìn ẹja, wọ́n ní kó kára ńlẹ̀ ẹbọ ni kó ṣe. Elédùmarè ọba tẹ́ẹ̀rẹ́ kárí ayé ó pèsè àwọn nǹkan tí ẹja máa jẹ nínú omi, Elédùmarè ti pèsè fún ẹja. Ṣùgbọ́n tí Elédùmarè tí wọ́n gbélé ẹja lọ́wọ́, ẹja ò mọyì ẹ̀. Òun ni ìwọ̀, ṣó ti yé yín, àwọn ekòló yẹn ló wá ń jo ẹja lójú tó wá wò pé òun ti rà rẹ̀ tó ti máa ṣọlá, tó ti máa ṣọlá, tí gbogbo nǹkan máa dé bá nírọ̀rùn bẹ́ẹ̀. Ṣùgbọ́n nǹkan tí Elédùmarè fún ẹja kò jọ ẹja lójú, nǹkan tí ẹlẹ́ni òun ló ń wọ̀n, òun ló ń ṣe wà, ṣó ti yé. Kí Elédùmarè má bà nǹkan wa jẹ́. Ẹ̀rí wọn bá mú ìwọ̀, wọn mú ekòló, wọn jù sínú ìwọ̀, ẹ̀rí ekòló yẹn tó bá ti ń ṣe lébélébélé báyìí, ìyẹn ló ń jo ẹja lójú. Ìka ń pè ní wúùkù tàbí pẹja. Bẹ́ẹ̀ ni, ìgbà tí ẹja tó bá ní kó ń gbé ekòló, níṣe ni ìwọ máa mú ẹja. Wọ́n wá ní nǹkan tí wọ́n ti mú wọn, tẹni ẹlẹ́ni ní jọ wọ́n lójú. Adéfá fún wọ̀ tí ń ṣalábàárìn ẹja, wọ́n ní kó kára ńlẹ̀ ẹ̀mọ́ ni kó yá ṣe. Ẹ̀yin ògbó ẹ̀yin àlejò tí ẹ lọ kí ẹ máa wálé, ṣó ti yé yín. Nǹkan tí Ifá sọ fún abẹ́ ni pé nǹkan tí a gbé dání ká mọ iyì ẹ̀, ṣó ti yé. Ojú kòkòrò ká má jẹ́ kó wọnú ayé wa, kí nǹkan tá a ní ó sì máa jọ wá lójú. Ifá tí ó ti já gbangba, orí Ifá ti já gbangba, ìṣẹ̀ṣe ti já gbangba. Àwọn tí wọn mọ̀ pé ìṣẹ̀ṣe wà tẹ́lẹ̀, gbogbo wa la ti mọ̀ báyìí pé ìṣẹ̀ṣe wà, torí Elédùmarè ni à ń pè. Tí a bá ti pe Elédùmarè á sì gbọ́, á sì dá wa lóhùn, à á wúre níwájú Elédùmarè á sì gbọ́ gbogbo nǹkan tí à ń fẹ́. Ẹ̀gbọ́n ìyẹn ni Ifá yẹn wá sọ wípé màrìwò ọ̀pẹ yá lọ jánà. Adéfá fojúmọ́ rí ó ti náà rọ̀ wálé ayé, wọ́n ní kó kára ńlẹ̀ ẹbọ ni kó ṣe. Ojúmọ́ tó mọ́ mi lénìí o, ojúmọ́ re ni, ọ̀nà ti ṣí o, ọ̀nà ti là, ṣe bí ojúmọ́ re ni. Mo gbà ní ìwúre fún gbogbo etí tó ń gbọ́ mi, gbogbo ojú tó ń wò mí, wípé gbogbo wa la máa là, gbogbo wa la máa ní láárí. Àwọn ẹni ibi wọn ò ní fi nǹkan burúkú bò wá lójú, tí a fi ní mọ̀ nǹkan tá à ń ṣe, tí a máa fi gbé ìṣẹ̀ṣe ní arugẹ. Elédùmarè á wà pẹ̀lú wa. Ẹ ṣé gan olúwa wa. Ohun gẹ́gẹ́ bí atótónu tó ń lọ ní ìgboro lórí ọ̀rọ̀ kábíyèsí ọba Rashidi Tẹ̀lúwàn tó ní pé olúwo tìlú Ìwó tó ní pé òrìṣà kan wà tó jẹ́ pé tó bá ti ṣe òrìṣà yẹn, tó bá ti rìn òrìṣà èèyàn mẹ́ta ni ọmọ fi ń bọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa yànnà náà, ṣé ojú Ifá kan sọ bẹ́ẹ̀ ni àbí báwo ló ṣe rí bẹ́ẹ̀? Ifá ò sọ fún wa ní pé ká máa fi ènìyàn ṣe ètùtù tàbí ká máa fi ènìyàn mú ẹbọ. Ifá ò bá wa sọ. Nǹkan tí Ifá jẹ́ kó yé wa ni wípé ká lo ẹran, ká lo ẹdìyẹ, ká lè lo ìgbín, ká lè lo pẹ́pẹ́yẹ, ká lè lo ẹran akíká. Gbogbo àwọn nǹkan tó jẹ́ bí ẹranko, òun ni Ifá jẹ́ kí tó pa láṣẹ fún wa wípé ká máa fi ṣe ètùtù, ṣó ti yé. Ṣùgbọ́n èyí tí àwọn sọ yẹn bí kó yẹ dàbí pé kéèyàn má mọ̀ nǹkan tó ń sọ, ṣó ti yé. Torí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, nǹkan tí a bá lọ́wọ́ wọn ni ètùtù, tí à ń lo ẹran, tí à ń lo eku, tí à ń lo ẹja, tí à ń lo ẹyẹ, tí eku fi sí ń ké bí eku, tí ẹja sì fi ń ké bí ẹja, tí ẹyẹ sì fi ń ké bí ẹyẹ, tí ọmọ ènìyàn tí wọ́n sì ti ń fọ̀n bí ọmọ ènìyàn. Àwọn nǹkan tí à ń lò ní eku, ẹja, ẹyẹ, ìgbín, àwọn ẹranko àti akíníkà àbàmù rẹ̀ lẹ̀. Bẹ́ẹ̀ ni a lè fi ṣe ètùtù, a kì í lo ènìyàn. Ogbó àtọ̀ yín bàbá wa. Ogbó àtọ̀. Kí ni ìjẹ́ kó ní
jẹ́ kò ní ìjìyà tó yẹ kí èèyàn fi jẹrú ẹni tó fi ẹnu tẹ́ńbẹ́lẹ̀ àwọn òrìṣà wa. Nǹkan tó ṣẹlẹ̀ ní pé àwa kọ́ la máa gbèjà àwọn irúnmalẹ̀ ló máa gbèjà ara wọn torí ẹni tó bá ti ń fẹnu ba irúnmalẹ̀ jẹ́ tó ń fẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ kí ilé ọ̀nà ẹ̀ àti gbogbo ohun tó ní kó ba lè parẹ́ ni o àwọn ò lè gbèjà ara wa o bí òun ṣe pé Elédùmarè àti àwọn igba irúnmalẹ̀ àwọn ni wọ́n máa gbèjà ara wọn ṣótiyé torí Ifá jẹ́ kó yé wa pé ó ní bí bàjẹ́ bàjẹ́ ò bá bàjẹ́ ó ní túnṣe ò ní lè túnṣe ó ní ṣùgbọ́n mi bà tiẹ̀ jẹ́ má bà tèmi jẹ́ aláṣejù má bà tèmi jẹ́ ẹni tí ó ń ba tó náà lè ba ayé èèyàn kan jẹ́ àpò lè ba ayé èèyàn kan jẹ́ o ayé ara ẹ̀ ló ń bàjẹ́ àti tí ó tún fẹ́ jẹ́ lọ́la ló ń bàjẹ́. ká má gbà yín lákòókò ká má wo sinimá Yorùbá lónìí ohun tí wọ́n jẹ́ ká mọ̀ ni pé àwọn ń ṣàfihàn wọ́n dàbí àwùjọ ni wọ́n tó ṣẹlẹ̀ láwùjọ wa rèé o ká bá rí babaláwo nínú fíìmù béèyàn bá ṣòro sọ́dọ̀ babaláwo tó wá ṣáájò tó kúrò ní ìgbèjì tó wá padà àwọn náà béèrè ní tó wá padà sọ pé tó bá ṣe kí ní kọ́lá ìgbèjì wàá kú ni o ṣé bẹ́ẹ̀ ni babaláwo ṣe rí ilẹ̀ Yorùbá ni àbáwọn onísinimá ń ti tiwọn bọ̀ lọ́nà tó fi ń ba àṣà wa jẹ́. àwọn onísinimá ló ń ti tiwọn bọ̀ àwọn onísinimá àwọn ló ń ti tiwọn bọ̀ èèyàn lè dáfá kí Ifá sọ pé nǹkan kan fẹ́ ṣe o ó fẹ́ ṣẹlẹ̀ lóòótọ́ o lẹ́ni sí ọjọ́ méje o nǹkan yẹn tó bá ṣẹlẹ̀ ẹni yẹn náà mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ sóhun o Ifá bẹ́ẹ̀ wà tó yẹ pé tó bá dáa tó ti torí tí Ifá bá rí ni Ifá máa wí bí kí Ifá sọ ọ́ dáfá kan kí Ifá ní òun rí kú lórí èèyàn kan láàrin ọjọ́ méje ṣó ti yé tí wọn ò bá ṣe nǹkan yẹn ṣẹlẹ̀ sẹ́ni yẹn ṣó ti yé tó jẹ́ ríìlì ti Ifá o ṣó ti yé mi sọ ti sinimá o. àwọn ọ̀rọ̀ ẹ̀rù kọ́ ọ̀rọ̀ ẹ̀rù ọ̀rọ̀ ìpayà máa dẹ́rù bèèyàn tó bá ṣe wàá kú ni o tó bá ṣe kíní kan tó. kò sí yẹn nílẹ̀ Yorùbá wa ṣó ti yé àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣó ti yé àwọn yẹn kú àwọn àti Ifá àti àwọn igba irúnmalẹ̀ ṣó ti yé tí àwọn tí wọ́n bá pẹ́ bá wọn fi nǹkan dẹ́rù bàyàn tí Ifá ò dẹ̀ sọ ṣó ti yé. tí ò lẹ̀ sínú ìlànà wa. tí ò sínú ìlànà wa àwọn yẹn ní ìjìyà lẹ́sẹ̀ Ifá tí Ifá máa fi jẹ wọ́n ṣùgbọ́n tí wọ́n rò pé bóyá Elédùmarè rí wọn àbí Ifá ò rí wọn Ifá ń rí wọn ṣó ti yé Ifá dẹ̀ ń wò wọ́n. orúkọ ilé pẹ̀lẹ́sà. orúkọ ti tèmi ni Ifálolú Ifájùwọ̀n Àlàó Ògúnníyì Onífá ilẹ̀ Ẹ̀gbá Olúwo Ládàbà Kingdom ní ìlú Àjà. àwọn yẹn wọ́n lè fẹ́ pè yín káàkiri àgbáńlá yìí o ẹ fi ṣẹlẹ̀ fún nọ́mbà yín ẹ fi sórí atẹ́gùn ẹ fi sí. nọ́mbà ti tèmi ni 08033548410 lẹ́ẹ̀kan sí 08033548410. ṣé o máa rí bá ọ̀ṣọ́.